nítorí ẹgbẹ̀rún mẹ́ta náírà agbófinró bínú gbé ọwọ́ ìyàwó ẹ̀ tó lóyún bọ́ sílẹ̀. Nítorí ìwà ìkà tó hù síyàwó ẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti sọ ọ̀kan lára wọn sátìmọ́lé. Aláròyé gbọ́ pé ẹgbẹ̀rún mẹ́ta náírà 3,000 naira ló dìjà sílẹ̀ láàrin tọkọtaya yìí ní ọlọ́pàá tí wọn kò tí ì dárúkọ rẹ̀ yìí bá fìbínú gbé ọwọ́ ìyàwó ẹ̀ láti ọrùn ọwọ́ títí mọ́ gbogbo ìka rẹ̀ ló gé bọ́ sílẹ̀ nílé wọn tó wà lágbègbè Dong níjọba ìbílẹ̀ àríwá Jos nípínlẹ̀ Plateau. Nínú owó tí ọkùnrin náà tọ́jú sílé ni wọ́n ní ìyàwó ẹ̀ ti yọ ẹgbẹ̀rún mẹ́ta. Èyí ni wọ́n ló fa èdè àìyedè láàrin wọn tó fi fìbínú sọ ọwọ́ ìyàwó ẹ̀ kalẹ̀. Ọ̀kan lára àwọn tí wọ́n jọ ń gbé tó forúkọ bo ara ẹ̀ láṣìírí sọ pé inú oyún ni ìyàwó yẹn wà nítorí bó ṣe kọ̀ láti fún ọkùnrin yẹn ní ẹgbẹ̀rún mẹ́ta nínú ẹgbẹ̀rún lọ́nà 20 náírà yẹn ló di wàhálà. Lásìkò tí wọ́n ń fa ọ̀rọ̀ náà mọ́ra wọn lọ́wọ́ kí á tó mọ ohun tó ń ṣẹlẹ̀, ọkùnrin yìí ti gé ìyàwó ẹ̀ lọ́wọ́ bọ́ sílẹ̀. Kò sẹ́ni tó mọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n àwa ti sáré gbé e lọ sílé ìwòsàn ní tiwa. Agbẹnusọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún DSP Alfred Alabo tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ṣàlàyé pé àwọn ti fi páńpẹ́ òfin gbé afurasí ọ̀hún, ìwádìí sì ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní èdè àìyedè kékeré kan ni wọ́n ló wáyé láàrin òun àti ìyàwó ẹ̀ nítorí owó ẹgbẹ̀rún lọ́nà 20 náírà tí wọ́n ní ó tọ́jú sílé. Nígbà tó darí délé padà tó ní òun wá owó náà láti fi ṣe nǹkan kan tí kò sì pé iye tó kó síbẹ̀ ni àríyànjiyàn bẹ́ sílẹ̀ láàrin wọn. Ìbínú pé ìyàwó ẹ̀ mú ẹgbẹ̀rún mẹ́ta nínú owó yìí ló fi hùwà tí kò bófin mu tó hù ọ̀hún. Ó fi kún ọ̀rọ̀ ẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí nítorí ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá ní afurasí náà. Ó ní àwọn ti gbé e lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ń wádìí ìwà ọ̀daràn, ìyẹn Criminal Investigation Department CID. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.